lẹ́ni àwọn ọ̀dọ́ kóra wọn jọ pọ̀ nípínlẹ̀ Èkó lábẹ́ àkóso Youth Assembly of Nigeria ìpàgọ́ àwọn ọ̀dọ́ lágbègbè Ìkòsì Ejìnrìn Àgbọ́wá LCDA láti ṣe ìfilọ́lẹ̀ láti yan àwọn adarí láàrin àwọn ọ̀dọ́. Ǹjẹ́ àwọn ọ̀dọ́ ṣe tán láti jẹ́ adarí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọdún 2023 ló ń bọ̀ lọ́nà yìí. Kí ni ojúṣe ọ̀dọ́? Lónìí à ń ṣe àjọyọ̀ ìfilọ́lẹ̀ àti ìfinijóyè Republic of Youth ní ti Lagos State. Eléyìí ló jẹ́ ìkẹta ẹ̀ tá a máa ṣe lẹ́kọ̀ọ́, tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n dìbò yàn tó máa ṣe adarí ọ̀dọ́ ní Lagos State, tó máa represent ọ̀dọ́ ní parliament. So èní là ń ṣe ìfilọ́lẹ̀ lónìí ní Ìkòsí Ejìnrìn local government. Àwọn ọ̀dọ́ lọ́dọ̀ tèmi wọ́n pín sí oríṣìí méjì mẹ́ta. Tá a bá wo àwọn ìpele kan, èèyàn á sọ pé àwọn ọ̀dọ́ tọ́ sí adarí. Tá a bá tún wo ìpele míì, ẹ̀rù á bá àwọn àgbàlagbà wípé ṣáwọn àwọn ọ̀dọ́ yìí ṣé wọ́n tọ́ sẹ́ni tó darí wa. Nítorí pé ìdí tí mo ṣe ní wọ́n pín sóríṣiríṣi nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n ti kàwé, tí wọ́n nímọ̀, tí wọ́n dẹ̀ mọ nǹkan táwọn ń ṣe, tí wọ́n dẹ̀ mọ nǹkan tí wọ́n lè ṣe fún ìlú tí ìlú náà máa fi ní ìlọsíwájú. Ó dá lórí ọ̀dọ́ ní gbogbo ilẹ̀ wa ní Nàìjíríà. Ó dẹ̀ cut across the 6 geopolitical zones ní Nàìjíríà. Gbogbo state wa la ní àwọn ambassador tó ń represent state kọ̀ọ̀kan. Ó dá lórí pé kí ọ̀dọ́ ní ìlọsíwájú, kí ọ̀dọ́ dẹ̀ wà nú àwọn tí wọ́n máa bá ìjọba tó pọ̀. Lórí gbogbo bí ọ̀rọ̀ issue EndSARS ṣe ṣẹlẹ̀, tí a ní fẹ́ kí orú nǹkan bẹ́ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ ní Nàìjíríà, a need àwọn ọ̀dọ́ tó máa represent, tó máa jẹ́ aṣíwájú gbogbo ọ̀dọ́ ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan, ní gbogbo state kọ̀ọ̀kan. So ìyẹn ni ó fi jẹ́ pé Youth Assembly a gbọ́dọ̀ ṣe election kó tó di pé ẹ máa di ambassador or any principal officers. So bí ó ṣe jẹ́ nìyẹn. So ó dẹ̀ dá lórí pé a ní láti jẹ́ kí ìjọba mọ̀ wá, kí àwa náà lè wà nù government ká lè bá wọn ṣèjọba, kí ìtẹ̀síwájú lè wà fún gbogbo ọ̀dọ́. A pàdé ní Àgbọ̀wá lónìí nítorí ìpàgọ́ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí a pè lóyìnbó ní Youth Assembly of Nigeria. Wọ́n ti ṣe ìpele kìíní kọjá, wọ́n ti ṣe ìpele kejì kọjá, ìpele kẹta ni wọ́n wà yìí tá ń pè ní Third Republic. A dẹ̀ ti yan Honorable Bọ́tífá gẹ́gẹ́ bí ẹni tó máa jẹ́ agbẹnusọ fún ìpele kẹta fún ìpínlẹ̀ Èkó. Ìpàgọ́ àwọn ọ̀dọ́ yìí tá ń pè ní Youth Assembly of Nigeria ó wà fún láti lè bá ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ àti láti lè bá là wọ́n lọ́yẹ̀ lórí ipa tó yẹ kí wọ́n kó nínú òṣèlú orílẹ̀-èdè yìí àti lè ṣojú àwọn ọ̀dọ́ níbi tí wọ́n ti lè rí ìrànlọ́wọ́ láti lè bá tẹ̀síwájú ní ọ̀nà ayé wọn.